A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìdìtẹ̀gbàjọba mìíràn tún ti wáyé ní ilẹ̀ Áfíríkà. Tí ọ̀tẹ̀ yìí wáyé ní orílẹ̀-èdè Gabon níbi tí àwọn ológun ti ṣe ìkéde wípé àwọn ti fi òpin sí sáà ọlọ́dún 66 alápapọ̀ fún ìdílé Umar Bongo àti ọmọ rẹ̀ ọkùnrin Ali ní àárín ilẹ̀ Áfíríkà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ológun, wọ́n ní àwọn fagilé ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta níbi tí ààrẹ Ali Bongo ti ní àǹfààní àti lo ọdún 14 sí i lórí àlééfà. Ìdí kan ṣoṣo tí àwọn olóye fi múlẹ̀ wípé ó ń fa ìdìtẹ̀gbàjọba ni wípé àwọn adarí orílẹ̀-èdè Áfíríkà 7 ni wọ́n ti wà lórí oyè fún ó lé ní 20 ọdún. Àwọn akọ̀ròyìn jábọ̀ ìwádìí lórí àwọn adarí 7 tí ó ti pẹ́ jùlọ lórí oyè. Ẹni àkọ́kọ́ ni Theodore Obiang Nguema Mbasogo tí ó ti lo ọdún 44 lórí oyè ní Equatorial Guinea. Ọdún 1979 ni ó gorí oyè, ní èyí tí ó sọ ọ́ di ẹni tí ó pẹ́ jùlọ lórí oyè. Wọ́n ní ó jẹ́ apàṣẹ tí kò léèpo lójú. Ẹnì kejì ni Paul Biya láti orílẹ̀-èdè Cameroon. Ààrẹ Biya ti wà lórí oyè láti ọdún 1982. Wọ́n ní ó jẹ́ adarí tí máa ń lo àṣìlò agbára, èyí sì ti fún un ní ìdojúkọ láìmọye ìgbà pẹ̀lú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ẹnì kẹta ni Denis Sassou. Ó ti wà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ olómìnira Congo fún ọdún 36. Ó kọ́kọ́ gba ipò agbára ní ọdún 1979. Lẹ́yìn ìgbà náà ni wọ́n tún yàn án sípò lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí, Sassou jẹ́ ọ̀kan lára àwọn olórí tí ó dàgbà jùlọ ní ilẹ̀ Áfíríkà ní ẹni 80 ọdún. Èyí tí ó tẹ̀lé ni King Maswati kẹta láti Eswatini, orílẹ̀-èdè Áfíríkà kan ṣoṣo tí ó kù tí wọ́n ti ń jọba. Ọdún 36 rèé tí ó ti wà lórí oyè. Ó gun orí àpèrè ní ọdún 1986 nígbà tí ó wà ní ẹni ọdún 18 years. Yoweri Museveni ti jẹ ààrẹ orílẹ̀-èdè Uganda láti ọdún 25 sẹ́yìn 35 years. Ó kọ́kọ́ gba ipò agbára ní ọdún 1986. Lẹ́yìn náà ni wọ́n yàn án sípò lẹ́ẹ̀mẹ́ta. Ààrẹ Museveni ni ààrẹ tí ó dàgbà síkẹta jùlọ láàrin àwọn adarí ilẹ̀ Áfíríkà, ẹni ọdún 79 79 years. Wọ́n ṣe àfisùn wípé ó ti di apàṣẹwàá láti ìgbà dé ìgbà. Àwọn ará ìlú gbé ìgbésẹ̀ láti fi gbèdéke sí iye ọdún ààrẹ, ṣùgbọ́n ó ṣe àyípadà òfin ní ọdún 2017 kí gbèdéke má sí fún ọjọ́ orí ààrẹ tó wà lórí àlééfà, èyí tí sọ ọ́ di ààrẹ títí láé. Isaias Afwerki ti jẹ ààrẹ Eritrea fún 30 ọdún. Ọdún 1993 ni ó kọ́kọ́ gbàjọba lẹ́yìn tí ó darí orílẹ̀-èdè gba òmìnira lọ́wọ́ Ethiopia. Lẹ́yìn náà ni wọ́n yàn án sí ipò adarí orílẹ̀-èdè lẹ́ẹ̀mejì. Ẹnì keje ni Paul Kagame láti orílẹ̀-èdè Rwanda. Ó ń dúró fún àtúndì ìdìbò ọdún 2024 lẹ́yìn tí ó ti wà lórí oyè láti ọdún 2000. Ní ọdún 2015 ni wọ́n ṣe àyípadà òfin tí ó fún un ní àǹfààní àti wà lórí oyè di 2034. Ìdìbò ọdún 6 sẹ́yìn ni wọ́n ṣe àfihàn èsì ìdìbò rẹ̀ tí ó jẹ́ 100-dín-1 nínú 100 àpapọ̀ èsì ìdìbò 99%. Èsì ìdìbò yìí ni ọ̀pọ̀lọpọ̀ kà kún awúrúju. Nígbà tí wọ́n béèrè bóyá yóò tún gbé igbá ìbò, ó ní òun yóò lọ fún 20 ọdún mìíràn. Òun kò ní ìṣòro pẹ̀lú ìyẹn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ aláàbò Vigilante ti sọ wípé àwọn mú arákùnrin kan Favour Chuks, ọmọ ọ̀gá ọlọ́pàá DPO, pẹ̀lú báàgì tí wọ́n fura sí wípé ó ní egbògi olóró Indian hemp nítòsí ibùdókọ̀ Gateway ní Ada George, ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Ẹgbẹ́ aláàbò Vigilante Rivers State Neighborhood Watch sọ wípé ọwọ́ tó afẹ̀sùnkàn yìí lẹ́yìn ìtanilólobó tí àwọn òṣìṣẹ́ takìjì sí lójú ẹsẹ̀. Adarí ẹgbẹ́ Vigilante Matthew Ihayi ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn lánàá Ọjọ́rú. Ó ní wọ́n fi ọwọ́ ṣìnkún òfin mú afẹ̀sùnkàn yìí láàrin aago 10 alẹ́
ọjọ́ Ìṣẹ́gun níbi tí ó ti ń gbìyànjú àti wọ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí kẹ̀kẹ́ napep. Yàtọ̀ sí báàgì ọwọ́ rẹ̀, wọ́n tún ká a pẹ̀lú igbó mímu lọ́wọ́ nígbà tí ó sọ wípé wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún àgọ́ ọlọ́pàá Kálà. Ìhà yìí ni ó ṣeni láàánú wípé odidi ọmọ ọ̀gá ọlọ́pàá ni wọ́n ká pẹ̀lú igbó mímu lọ́wọ́ àti ẹrù igbó nínú báàgì. Ṣùgbọ́n Favour Chuks tí ó gbà wípé lóòótọ́ ni òun mu igbó sẹ́ wípé òun kọ́ ni ó ní báàgì. Ó ní ọ̀rẹ́ òun kan ni ó gbé fún òun kí òun tọ́jú rẹ̀ kí àjọ aláàbò tó ká a mọ́ òun lọ́wọ́. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Grace Iringe-Kókó ló já sí pàbó, bẹ́ẹ̀ sì ni kò fèsì sí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ lánàá wípé ọkọ̀ ojú irin láti ojúnà Marina sí Mile 2 yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ Ajé tí ó ń bọ̀, ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2023. Wọ́n ní iná mọ̀nàmọ́ná ni ọkọ̀ yìí yóò máa lò. Olùdarí ìgbòkègbodò ọkọ̀ fún ìpínlẹ̀ Èkó, Lagos Metropolitan Area Transport Authority Lamata Abímbọ́lá Akínàjọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn sọ wípé ìrìnàjò nígbà 12 yóò máa wáyé lójúmọ́ tí ọkọ̀ yóò máa ní ìdádúró fún 90 ìṣẹ́jú 90 seconds ní ibùdókọ̀. Káàdì olówó ẹyọ ni àwọn èrò ọkọ̀ yóò fi máa wọlé sínú ọkọ̀. Wọ́n ní ọkọ̀ yìí yóò ṣiṣẹ́ ìdánwò fún ọ̀sẹ̀ 4 kí wọ́n tó yanjú agbára iná mọ̀nàmọ́ná rẹ̀. Àkọ́kọ́ iṣẹ́ ọkọ̀ ojú irin yìí yóò bẹ̀rẹ̀ láti aago 6:30 òwúrọ̀ títí di aago 10 òwúrọ̀. Iṣẹ́ ọ̀sán yóò bẹ̀rẹ̀ ní aago 3 títí di aago 10 alẹ́. Lẹ́yìn tí iṣẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu, ọkọ̀ yóò máa ṣiṣẹ́ láti aago 5:30 òwúrọ̀ títí di aago 10 alẹ́. Yóò sì máa kó èrò tí iye wọn ń lọ sí 175,000 lójoojúmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Agency (NEMA) ti ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí ibú omi Lagdo Dam ní orílẹ̀-èdè Cameroon ṣí àpọ̀jù omi sílẹ̀ bí àrọ̀ọ̀rọ̀dá òjò bá kọ̀ láti dáwọ́ dúró. Ọ̀gá yányán fún àjọ NEMA, Mustapha Ahmed, ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pàjáwìrì fún àmójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ó wáyé láàárín àwọn tí ọ̀rọ̀ kàn lánàá ní ìlú Àbújá. Ó ní èyí lè ṣe àkóbá ńlá fún àwọn agbègbè tómi ń dà láàmú fẹ̀kàntẹ́lẹ̀, pàápàá jùlọ bí àrọ̀ọ̀rọ̀dá òjò bá tẹ̀síwájú ní agbègbè Lagdo Dam. Ahmed tẹ̀síwájú wípé àtẹ̀jáde láti orílẹ̀-èdè Cameroon ṣe àfihàn bí wọ́n ṣe ń yọ̀ǹda omi díẹ̀díẹ̀ ní ìwọ̀n 200 cubic níṣẹ́jú àáyá 200 cubic meters per second, tí ó túmọ̀ sí ìwọ̀n mílíọ̀nù 18 lọ́jọ́ kan. Ó ní kò sí ìdíwọ̀n fún ipa tí èyí yóò ní lára orílẹ̀-èdè. Ìdí nìyí tí gbogbo àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ kàn ṣe gbọ́dọ̀ wà lójúlalákàn fi ń ṣọ́rí. Ahmed tẹ̀síwájú wípé àwọn kò ní ètò fún irúfẹ́ ìjàmbá báyìí nítorí wọ́n ti ṣí ibú Lagdo Dam, wọ́n sì ti tì í padà. Ẹnikẹ́ni kò lè sọ ipa tí èyí yóò ní àyàfi lẹ́yìn tí òjò bá kásẹ̀ ńlẹ̀. Ó ní ṣíṣe àgbékalẹ̀ ìpàgọ́ Ogunléndé IDP camp jẹ́ ojúṣe àwọn gómìnà ìpínlẹ̀, kí àjọ NEMA sì ṣe ìrànlọ́wọ́ níbi tó bá yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn. Lára rẹ̀ láti rí 40 báàgì ìrẹsì, ẹ̀wà, gààrí, èlùbọ́ àti òróró fún 200 ìdílé lábẹ́ àjọ alámòjútó ìṣúná ọrọ̀ ajé Sustainable Action for Economic Recovery (SAFER). Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣíde èròǹgbà yìí ní ìlú Ọ̀yọ́, Mákindé sọ wípé àwọn kò kánjú pín ohun amáyédẹrùn yìí nítorí àwọn fẹ́ farabalẹ̀ ṣètò tí yóò mú ìrọ̀rùn bá ètò ọrọ̀ ajé. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní bí ìpínlẹ̀ bá pín 3,000 báàgì tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ fún 200 ìdílé, ó ṣeé ṣe kí ìdílé kọ̀ọ̀kan gba ìwọ̀n agolo mílíìkì ìrẹsì, ṣùgbọ́n àwọn ní sùúrù nítorí àwọn mọ̀ wípé kò lè tó pín. Ìdí nìyí tí ìpínlẹ̀ fi ṣètò 37,000 báàgì ìrẹsì mìíràn
tí gbogbo rẹ̀ fi jẹ́ 40,000 báàgì ìrẹsì. Ní báyìí, ìdílé tó kù díẹ̀ káàtó fún jùlọ yóò gba ìwọ̀n kìlógíráàmù ìrẹsì 10 pẹ̀lú ìwọ̀n kìlógíráàmù 5 ẹ̀wà, gààrí, èlùbọ́ àti ìgò òróró kan. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kwara náà bẹ̀rẹ̀ pínpín ohun amáyédẹrùn fún ìdílé tí ó kù díẹ̀ káàtó fún jùlọ. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kìlógíráàmù 10 ìrẹsì lọ́nà 250,000 (250,000). Láti mú kí ìgbésẹ̀ yìí rọrùn ni Gómìnà Abdulrahman Abdulrazak ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 12 ní ọjọ́ 22 oṣù yìí láti ṣe àmójútó pínpín ohun amáyédẹrùn tí wọ́n rà pẹ̀lú bílíọ̀nù 2 náírà tí ìjọba àpapọ̀ fi ta wọ́n lọ́rẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìdìtẹ̀gbàjọba tí ó wáyé lánàá ní ilẹ̀ olómìnira Gabon ni ó ti fa ìbínú láti ọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè àti ilé-iṣẹ́ lágbàáyé. Wọ́n ní kí àwọn ológun padà sí bárẹ́kè wọn kí wọ́n sì dá ìjọba tiwantiwa padà sí orílẹ̀-èdè kékeré tí ó kún fún ọrọ̀ ajé. Ìdìtẹ̀gbàjọba yìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà láàrin ọdún 6 tí ó wáyé lẹ́yìn ti ilẹ̀ olómìnira Niger. Àjọ ilẹ̀ Áfíríkà The Economic Community of West African States (ECOWAS) ṣì wà lẹ́nu bí wọn ó ṣe gba ìjọba padà lọ́wọ́ ológun ní ilẹ̀ Niger tí ìdìtẹ̀gbàjọba mìíràn fi wáyé lánàá ní ilẹ̀ olómìnira Gabon. Ní Libreville ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ológun ti ṣe ìkéde ìdìtẹ̀ gba agbára. Wọ́n fi ààrẹ Ali Bongo Ondimba sí ìgbélé lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n ṣe ìkéde wípé ó jáwé olúborí nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta, ní èyí tí yóò mú ìdílé rẹ̀ tẹ̀síwájú lórí àlééfà fún ọdún 54. Bí ìròyìn ìdìtẹ̀gbàjọba yìí ṣe tàn kálẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu bẹ̀rẹ̀ sí ké sí àwọn olórí orílẹ̀-èdè yòókù gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS. Agbẹnusọ ààrẹ Ajuri Ngelale nínú àtẹ̀jáde sọ wípé ààrẹ Tinubu yóò rí dájú wípé wọ́n dá ìjọba padà ní ilẹ̀ Gabon. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.